lọ́dọ̀ wòlíì ńlá ni wòlíì tí wọn kò sí wòlíì ilẹ̀ wòlíì òkè òkun náà ni prophet Olúyọ̀dé Àjàyí Ògìdì Olú Oríkànjà àbí kò bómi oṣù wẹ́dà bàbá àwọn wọnà tuntun wọn tó wọnú ìtẹ̀wá àṣà lábàwọn olùdó àwọn wà kárí ayé. ok orúkọ Jésù gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olùgbọ́wọ́sókè àwọn ènìyàn wọ̀nyí tẹ̀ ń fọ́lò wọn tẹ̀ ń tẹ̀lé wọn tẹ̀ ń láìkì àwọn kọ́ńtẹ̀ǹtì wọn mo gbàdúrà pé ara rẹ̀ lè máa fi wọnú ọdún tuntun mo gbàdúrà pé ọdún tuntun 2026 ó máa tú gbogbo yín lára ẹ rè bá ti ṣe ẹ sì rọ́nà gbégbà bó ti wù kí ìlú le tó kò ní lè mọ̀ yẹn lórúkọ Jésù kò ní lè mọ̀ gbogbo wa ọkàn yín á sì balẹ̀ ẹ ó rè ògòrò Jésù agbára wa. bàbá ìyẹn kan lọ ní orí ẹ̀rọ ayélujára nínú ọjọ́ mẹ́ta nípa gbajúgbajà olórin fújì ni Alhaji sí Àyìndé wọn gbọ́dọ̀ àkóòdì tútì máa ń jẹ́ olórí ọba àti Ìjẹ̀bú nípa iye Awùjalẹ̀ ìlú Ìjẹ̀bú Òde bàbá sì fẹ́ràn pé àwọn náà fẹ́ jẹ Awùjalẹ̀ wọn ní ìka tó bá tọ́ sí inú náà láti mú pé ó tó sáwọn wọ́n lè sì kọ lẹ́tà pé àwọn nífẹ̀ẹ́ sí ipò ọba náà ní àwọn ẹbí tí ipò kàn ọ̀rọ̀ tí wàá dá ọwọ́ sílẹ̀ àwọn ẹbí ní pé àwọn náà dá lẹ́tà padà pé kí Olúwayé jẹ́nìrà kó lọ mú ẹ̀rí wá bí ọ̀kan nínú ọmọ ẹbí àwọn làwọn torí pé àwọn ka ẹbí àwọn ò rí wáyé gún bẹ̀. gẹ́gẹ́ bí wòlíì gẹ́gẹ́ bí ẹni tó máa ń dá sí ọ̀rọ̀ tó ń lọ ní ìgboro ìyàwó lẹ́kọ̀ọ́ sílẹ̀ kí lẹ fẹ́ sọ ojú ò lẹ fi wò. well Máyégún nígbà tí mi ò tí di wòlíì tí mo máa ń gbọ́ àwọn orin Barrister ni mo fẹ́ràn jù nínú fújì kọ́lọ̀ fún orí yóò ṣe rí jẹ́ kí n sọ̀rọ̀ torí àkókò ó ń kálukú lórí ọ̀fẹ́ láti ní ambition and it's not a crime kéèyàn aspire to be something tó bá fẹ́ ṣe ṣùgbọ́n mi ò rí gẹ́gẹ́ bí ẹni tí ọba ò sí nínú súrà ayé ẹ̀ mo ń sọ̀rọ̀ nínú ẹ̀mí kò sí yẹn nínú súrà ẹ̀ kò ṣe rí ngbà míì tí ọmọ èèyàn bá yó tán wọ́n máa wá bẹ́kùnbẹ́kùn kiri ó lè lérò pé ohun tó ní lérò ni pé agbára wà owó wà àwọn ènìyàn sì wà torí bẹ́ẹ̀ kí ni òun fẹ́ ṣe tí òun ò lè ṣe. tí mo bá fẹ́ gbà nímọ̀ràn tó bá sì máa gbọ́mọ̀ràn tá a fẹ́ gbà máa sọ fún pé kó má ti hàn àti pé kò likely kí wọ́n mú ṣùgbọ́n máa gbà nímọ̀ràn pé kó má tẹ̀ lọ́bẹ̀ tó bá fẹ́ fi owó àti influence gbà á tó bá lo gbogbo torí wọn àti Tinubu wọn ó níbi tán jọ dì sí mi ò lérò wípé Tinubu gan máa fẹ́ fún mi support torí ipò Awùjalẹ̀ ọba Awùjalẹ̀ kì í ṣe ipò ọba kékeré. Ambition lásán ló ń nurse mi ò rí ìmọ̀lẹ̀ kankan nínú ìrìn àjò yẹn ọ̀tọ̀ bá fagbára gbà wẹ̀ nígbà ayé MK Abíọ́lá kọ́lọ̀ fọ́run kẹ́ àwọn kan ní kó má ṣe òṣèlú torí kó má bàa kú ó ní gbogbo nǹkan lòún ti ní ó ní ikú yẹn gan nìkan ní òun ò tí tọwọ́ rè ó sọ bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀ pé so kọ́ máa fi ikú alẹ̀ mọ́ òun ilé òun ò ní kú so bẹ́ẹ̀ náà lẹ̀ everybody so tí gbogbo nǹkan ni arákùnrin yẹn ti ní gbogbo nǹkan ló ti ní olówó olókìkí ìmọ̀ràn tí màá gbà ni pé kó má wulẹ̀ dára ẹ̀ láàmú. bàbá ẹlẹ́yẹ fẹ́ràn kẹ́ ẹ tó di wòlíì lọ́dọ̀ ìwánú ayé kẹ́ ẹ fẹ́ràn orin Barrister ọmọ òdòdó sì fáwò. ọlọ́dẹ ọmọ yahoo ológun. ó wá ní ẹnìkan náà tó náà tún gbọ́wọ́ Barrister
nípa kákọrin ìlú kákọrin ọlọ́gbọ́n kákọrin àṣà Òṣùpá ẹ̀dùn ọdún tí mò ń lọ. Òṣùpá náà ń kọrin. Òṣùpá ń kí kọrin. lè fẹ́ sọ nípa ọkùnrin? Òṣùpá wà gifted o. Mi ò bẹ̀rẹ̀ pé mi ò rí orí ọ̀fẹ́ àti máa gbọ́ but níwọ̀nba tí mo máa ń rí when it comes to pé kán compose kán kọrin láàárín àwọn onífújì yẹn ẹni tí ó ṣáájú ẹ̀ yóò múra ọmọ dáadáa dẹ̀ ni. àwọn kan ló lágídí. Èmi ní mo jókòó yìí náà lágídí ó kàjá yìí. kì í ṣe nǹkan tó ẹsẹ̀ ní kéèyàn lágídí èèyàn tẹ́ bá kọ̀wọ̀ sí gbà mí ẹ lè pa gidi ni ó lè kọ̀wọ̀ sí ó lè nice kó wà generous kó wà friendly kó kọ̀wọ̀ sí téèyàn bá kọ̀wọ̀ sí wọ́n lè yàn lágídí èmi náà lágídí. so tó bá ẹfọn tẹ̀lú wípé Saheed Òṣùpá o nínú àwọn tó ń kọrin fíjì tó mọ̀kànlá ọ̀gá nínú wọn. Ọ̀gá ni ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. ọ̀gá ni sẹ́ẹ̀. ó sọ fún yín báyìí. bàbá ó ń compose ọmọ dáadáa ni. tí Barrister ti lọ ọjọ́ kẹrìndínlógún tí táwọn lọ ọαυkan ẹ̀rọ pé tí èsì wọ káàrẹ̀ lọ síbẹ̀ ìwájú ni síbẹ̀ orin ẹ̀ lọ́tún orin ẹ̀ ló sì as a prophet eré ìlú sọ fún yín sà. Òun gan fúnra rẹ̀ àkàndá ni ẹ sọ pé àkàndá ni Barrister fúnra rẹ̀ so àwọn kì í pọ̀ láwùjọ àwọn èèyàn ìjọba mi ẹ̀yẹ yín ibi tí wọ́n ti wọlé sí lára tó ń fi pa yẹn àìní àkíyèsára kò tí yẹ kó kú ní táyì tó kú yẹn. bàbá nínú ẹ̀mí àbí nínú ara. nínú ẹ̀mí mò ń sọ̀rọ̀. ó yẹ kí Barrister ṣì wà báyìí. kò yẹ kó kú ní táyì tó kú yẹn. 15 years ago. kò yẹ kó kú ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹni tí ó ń ṣọ̀yàn tá a ṣọ Ọlọ́run kan ní máa ń kóyàn kan lọ́wọ́ so àìkíyèsára tó bó ti yẹ ló fà bí tó ti wọlé sí lára. àwọn ẹbí ara ń kọ́ kí ni ìmọ̀ràn yín fún wọn. ṣé àwọn ẹbí ẹ̀ àwọn ọmọ ẹ̀. ìmọ̀ràn mi fún àwọn ọmọ ẹ̀ ni pé àwọn ọmọ ẹ̀ ó yẹ ká nínú ẹ̀mí ni sá ọ. yes ìmọ̀ràn lélẹ̀ when you say advice ó yẹ ká rí nínú àwọn ọmọ yẹn tí ó máa kọ́ mọ̀ láti ó yẹ kán kọ́ mọ̀ kò yẹ kán pa jégélégé sí ó parun máa fún yín ní bàtà wà ń ké bọ́ à ń kékeré Adilove kọ́lọ́n kẹ́ ń jẹ́ra àwọn kan táwọn lọ ń wo fíìmù ẹ̀ pọ̀tẹ́ wo nǹkan táwọn ọmọ ẹ̀ ń ṣe. àwọn kúnlé àwọn mojí níbẹ̀rì Táyọ̀ so láàárín àwọn oní tíátà yẹn àwọn ọmọ Adilove jẹ́ àwọn ọmọ tí mo fẹ́ràn púpọ̀ eléyìí tí mo tún fẹ́ràn bíi tiwọn yẹn ni Fẹ́mi Adébáyọ̀ ẹ wo pẹ̀lú pé ó jẹ́ lọ́ọ̀yà he has a masters in law ó tẹ̀lé ṣẹlẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ làwọn ọmọdé kò sọ́kọ́ náà. bẹ́ẹ̀ làwọn ọmọdé kò náà àwọn ọmọ rẹ̀ wí sọ torí pé ìdùnnú mo bí ni bí mo ṣe jẹ́ pásítọ̀ yìí sìn. ẹ̀rọ ọmọ tó ṣe pásítọ̀ náà. ọ̀rẹ́ àwọn ọmọ mi méjì ti wà ń bẹ̀ àkọ́wé mi lókùnrin wà ń bẹ̀ èkejì tó tún jókùnrin tí òun bá tẹ̀ tó bá wà lórí pípù tó bá ń mínísítà ẹ̀yìn gan ẹ gbà pé Ọlọ́run wà so ìdùnnú èèyàn dẹ̀ nìyẹn kò ṣe oúnjẹ tí mo lánàá mo bọ́ Ọbádàrẹ ló ń coordinate ẹ̀ Paul Ọbádàrẹ pásítọ̀ Paul Ọbádàrẹ níbikíbi téèyàn bá wà láyé tàbí téèyàn sí láyé ìdùnnú èèyàn ní láti rí wípé èèyàn rí ọmọ tó tẹ̀lé ìlànà tí Ọlọ́run pè wọ́n sí. mi ò mọ much about sóbìnrin náà gbogbo yẹn. ọkùnrin ni Barrister náà ń kọ àṣàbí Barrister lónà àwọn náà ṣe òdòdó. ẹ wo ọmọ Ebenezer Obey àwọn méjì ní Ìtolú táwọn ọmọ yẹn bá ń kọrin eré Ìtolú yẹn ẹ lè rò pé Obey gangan ló ń kọrin Grace nìyẹn ọmọ Sunny Adé kan náà ń kọrin so káwọn mú Barrister kan jọ kó má jẹ́ kí legacy yẹn parun ṣẹ́rí tí Barrister mi ò ń ṣe Muslim but tí Barrister bá ń fi kéwú tó bá fi ń ké àyà ìwọ tó ń ṣe Muslim gan you key into what is saying. àwọn kan tẹ̀ ní pé àwọn kan tí wọ́n lọ ní kéwú wọ́n ní Barrister àlàfà wọn lórí ọ̀la wọn ti kọ́. so mo rántí ọdún tí bàbá rà kú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ń sunkún ní géètì pẹ̀lú pọ́n jẹ́ mùsùlùmí tó jẹ́ ní tẹ̀síbíù tó wọ́n ní àwọn olè jẹ́ kán wá gbórin ẹ̀ so àwọn àyàndá àwọn àkàndá Ọlọ́run àwọn àkàndá ènìyàn ni so
fún àwọn tí wọ́n wò yìí ẹ̀dá lọ́kùnrin lẹ́ẹ̀kan sí o. Okay. Finally, kindly subscribe to our YouTube channel, O2 FM Lagos. Bye.